Ah, Yorùbá ní ayé àtijọ́, ara àwọn nǹkan tán fi ń dára wọn lárayá òun náà ni àlọ́. A sì ní àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè. Àlọ́ àpagbè ó máa ń kún fún ìtàn, a sì máa fi bẹ́ẹ̀ lórin nínú. Àlọ́ àpamọ̀ ni pé nígbà tí wọ́n bá ti pa àlọ́ náà, wọ́n á béèrè pé ta ló mọ̀ ọ́ o. Bí àpẹẹrẹ, àlọ́ o, àlọ́, kí ló ń bọ́ba mutí, ta ló mọ̀ ọ́ o. Àwọn ọmọdé á nawọ́, ẹni bá mọ̀ á sọ. Ọ̀yá, ẹ̀yin olólùfẹ́ Ọ̀wọ́rìṣì Ọláìjàgbé, ta ló ń bọ́ba mutí? Kí ni ìdáhùn? Eṣinṣin ni. Ó túmọ̀ sí pé bí wọ́n bá ti ń mutí, eṣinṣin ò mọ́ba o, bẹ́ẹ̀ ni ò mọ ìjòyè. Òun náà bà síbi tí wọ́n bu ọtí sí. Àlọ́ o, àlọ́, kò lápá, kò lẹ́sẹ̀, a tẹ̀ ẹ́ mọ́lẹ̀, ó ń ké, kí ni o? Ewé gbígbẹ ni o. Ó dàbọ̀.